ẹ̀yin èèyàn lè wo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi bí a ṣe gbọ́ o ẹ̀yin èèyàn lé wọn ni bàbá Erin ńlá wọn ni wọ́n ti yọ orúkọ àwọn olórí wọ́n ti yọ kúrò nínú investment mẹ́rin tó kù o ẹ̀yin náà ẹ mọ̀ pé bàbá wa olówó ni bàbá wa ọlọ́lá ni bàbá wa investment sùn oríṣiríṣi investment ni bàbá wa ní mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ fún yín ṣùgbọ́n wọ́n ní kábíyèsí yọ orúkọ àwọn olórí kúrò nítorí pé wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ nítorí pé wọ́n gbọ́ràn sí wọn lẹ́nu bí mo ṣe ń sọ fún yín nǹkan tí a gbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá à ń sọ fún yín tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá à ń sọ fún yín nǹkan tá a gbọ́ la wá sọ fún yín allegedly dẹ̀ ni kò ń ṣe pé bóyá èèyàn kan sọ fún wa nǹkan tá à ń gbọ́ là mú wá ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí yọ orúkọ àwọn olórí yìí wọ́n yọ kúrò nínú investment èyí tó kù nínú investment wọn ẹ mọ̀ wípé gbogbo ìgbà tí àwọn olórí yìí tó fẹ́ kábíyèsí tó jẹ́ pé every market day ni kábíyèsí ń fẹ́ wọn a gbọ́ pé wọ́n kọ́kọ́ fẹ́ àǹtí Wahem nígbà tó fẹ́ àǹtí Wahem tán wọ́n tún tiraka wọ́n fẹ́ Dr. Elizabeth ìgbà tó fẹ́ Dr. Elizabeth tán ìgbà yẹn ni wọ́n fẹ́ àǹtí wa lẹ́yìn ìgbà yẹn ni wọ́n fẹ́ àǹtí wa Har ni wọ́n fẹ́ àǹtí wa chọ́ọ̀chì wọ́n wá fẹ́ ó dàbí ẹni pé àǹtí wa chọ́ọ̀chì kan náà fẹ́ lẹ́yìn àǹtí wa Har ó dàbí ẹni pé àǹtí wa fashion ni wọ́n fẹ́ ni wọ́n wá ṣẹ̀ fẹ́ àǹtí wa chọ́ọ̀chì lẹ́yìn ìyẹn ni bàbá wa wá sinmi tí mi bá dẹ̀ ká bọ́ ṣe fẹ́ wọn ó yé ẹ̀yin èèyàn mi ṣó ti yé yín ẹ lè kọ sí orí comment section ṣùgbọ́n ṣe mọ̀ pé ìgbà tí àǹtí wa Dr. Elizabeth ni wọ́n fẹ́ ṣèkejì ṣùgbọ́n Dr. Elizabeth lọ wọ́n ṣẹ̀ wá padà wá but Dr. Elizabeth is the second wife àwọn ni second wife kábíyèsí lẹ́yìn àǹtí Wahem kó tó wá di pé Queen Naomi jẹ́ ìyálé gbogbo wọn ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí ti fi orúkọ àwọn olórí sínú investment bí a ṣe gbọ́ o allegedly wọ́n náà fi wọ́n sí inú investment léraléra báyẹn nítorí pé gbogbo ìgbà yẹn ẹ̀yin náà mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ó dàrú mọ́ bàbá Erin ńlá lójú wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ meanwhile àwọn ẹ̀dà ń ṣe tiwọn àwọn olórí ń ṣe tiwọn gbogbo wọn ń ṣe nǹkan tó wù nínú palace ṣùgbọ́n nígbà tí Ọlọ́run tó máa gbé ìṣe èdè gbogbo àwọn kinní yìí ó bá hàn kedere sí bàbá wa lójú bí bàbá wa ṣe rí nìyẹn pé nǹkan tí àwọn èèyàn yìí ń ṣe nìyí so that ìyàwó mi àtọmọ mi ò fi ní padà wá sínú palace bí bàbá wa ṣe turn back nìyẹn tó láwọn fẹ́ gba ìyàwó àwọn padà àtọmọ àwọn meanwhile wọn kúkú divorce wọn kàn ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ni gbogbo ìgbà yẹn náà kábíyèsí ṣì ń bẹ Queen Naomi o wọ́n ń bẹ̀ wọ́n lójoojúmọ́ o ojoojúmọ́ là ń gbọ́ pé wọ́n ń lọ sí iṣẹ́ mọ́ ipá máa mú gist yẹn wá náà tó pọ́ ń lọ sákúrẹ́ lójoojúmọ́ wọ́n ń lọ sákúrẹ́ wọ́n lọ ń bẹ Queen Naomi mélòó la fẹ́ sọ fún yín ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé ẹ
àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ pọ̀ ní inú ìwé Kọ́bọ̀. Wọ́n ní bí kábíyèsí bí wọ́n ṣe turn back nìyẹn, tó ń wá ìyàwó wọn lọ, olólùfẹ́ wọn tó ń wá wọn lọ pé àwọn fẹ́ gba ìyàwó àwọn padà sí inú palace. Nǹkan tí ó jẹ́ ká dé ibi tá a délé nìyẹn, tá a wà lórí ọ̀rọ̀ pé Queen Naomi fẹ́ return padà sínú palace. Ṣùgbọ́n ìgbésẹ̀ tí kábíyèsí gbé wọ́n ló ya Queen Naomi gan lẹ́nu nígbà tí wọ́n gbọ́ pé kábíyèsí ti fa orúkọ gbogbo àwọn olórí yíyọ nínú investment mẹ́rin tó kù. Ẹ̀yin èèyàn ẹ rí pé kàyéfì lọ̀rọ̀ yìí jẹ́. Wọ́n ní wọ́n dá inú bí kábíyèsí wípé wọ́n á máa wá o láti ṣe duty wọn nínú palace o. Gbogbo nǹkan tó bá yẹ kán ṣe wọ́n máa lọ fún function náà. Ṣùgbọ́n kábíyèsí ní nínú gbogbo investment àwọn ò fẹ́ wọn níbẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá à ń gbọ́ yìí, nǹkan tí a gbọ́ la wá sọ fún yín. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní kábíyèsí pé lọ́ọ̀yà wọn o. Wọ́n ní wọ́n yọ gbogbo orúkọ àwọn olórí kúrò nínú mẹ́rin tó kù. Wọ́n ní gbogbo àwọn olórí ṣe ni wọ́n ń pariwo, ni wọ́n káwọ́ lórí náà ń pariwo. Wọ́n léèyàn kan tó kù tí wọ́n fa orúkọ ẹ̀ yọ òní Dr. Elizabeth. Kí dẹ̀ ló fà? Nítorí pé Dr. Elizabeth wọ́n gbọ́ràn sí kábíyèsí lẹ́nu. Wọn ò kọjá àyè ara wọn. Nǹkan tí kábíyèsí bá fẹ́ ni wọ́n fẹ́. Èèyàn kan lọ́jọ́ kan ó ní Dr. Elizabeth òun ló mọ nǹkan tó bá wá sí palace pé òun náà kò da èèyàn burúkú ni ẹjọ́ nítorí ọjọ́ wo lẹ gbọ́ tí Dr. Elizabeth ṣe nǹkan burúkú rí látọjọ́ tá a ti ń sọ gist. Mi ò gbọ́ rí pé Dr. Elizabeth ṣe nǹkan tí ò dárí fún Queen Naomi àti kábíyèsí. So ẹ jẹ́ ká fi Dr. Elizabeth sílẹ̀ kó ṣe nǹkan kan. Ẹni tó bá ṣe nǹkan làwa máa sọ̀rọ̀ sí lórí channel yìí. Kò dẹ̀ ń ṣe pà ń disrespect èèyàn kankan kan tá a gbọ́ là ń sọ. A dẹ̀ sọ fún yín pé àlẹ́jì ni. Kì í ṣe pé bóyá mo wá sọ fún yín pé mo ń bá kábíyèsí gbénú palace o. Gist tí mo gbọ́ nínú palace wọn ni mi ò bá kábíyèsí gbénú palace o. Ẹ̀yin èèyàn lé. Nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Àlẹ́jì dẹ̀ ni. Ọlọ́run Elédùmarè á dúró ti kábíyèsí. Ṣùgbọ́n bí a ṣe gbọ́ nìyẹn, wọ́n ní kábíyèsí ti fa orúkọ gbogbo àwọn olórí yọ except Dr. Elizabeth pé wọ́n pe lọ́ọ̀yà wọn wípé kán remove orúkọ wọn nínú investment àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn tẹ́ wà ń lé, a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo support yín lórí channel yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. And kẹ́ bá mi comment, kẹ́ like, kẹ́ share. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí àpò yín kó gbẹ o. Ó máa kún fún dọ́là ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all.